ilẹ̀ lójú òun ẹ̀yìn ẹ̀jẹ̀ rọra ni ó àìfúnra èèyàn ni ó ló ń jẹ́ èèyàn jẹ̀bi ó ẹ̀ẹ̀kan láyé jẹ́ ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni ó ènìyàn ibi máa pọ̀n wọ́n lè gan ènìyàn ibi máa pọ̀n láyé yóò ṣẹ́ ń bí wa èèyàn yóò evil doer. Àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dà bó ti dà ní ọ́. Àìfúnra ọmọdé mà ní ọ́ lọ́ṣẹ̀ púpọ̀ mọ́ọ̀dẹ́. Ṣé funfun ni àbí dúdú? Ṣé bá ń fojú ara wa rí? Ọ̀rọ̀ ìfojú jẹkùn bọ̀ àbí apanijẹ́. Ọ̀rọ̀ ìfojú tútù nígbà mìíràn ṣó lè pa ní jẹun òwe ni ẹ̀jẹ̀ àbíra wa. Ọ̀rọ̀ yìí máa gbọ́ngbọ́n ká fúnra ṣe onílé tí yóò bá fúnra ó lè ní ọpọlọ. ilẹ̀ lójú òun ẹ̀yìn ẹ̀jẹ̀ rọra ni ó àìfúnra èèyàn ni ó ló ń jẹ́ èèyàn jẹ̀bi ó ẹ̀gbọ́n láyé ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni ó. báwo bá sọ ló ṣe ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ìtura. fáìsà ẹjọ́ mo ní ìdìbò lọ́wọ́ yìí kò síbi tí mo lọ tí mo ti ń bọ̀ ẹjọ́ unknown destination ni mo ti ń bọ̀. ní ìdìbò lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. tí èèyàn bá wù kò síbi tí mo ń lọ kò jẹ́ síbi tí mo ti ń bọ̀ it's just unknown destination pé mo ti ń bọ̀ bẹ́ẹ̀ ni sà. Yes, sir. Kọjá bẹ̀rẹ̀ o wá ti wá ń bẹ̀rù dé kọjá bẹ̀ o. Ṣorí arábìnrin wọ́n ní ojú ló máa ń ojú ṣàánú. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ̀rọ̀ látàrí. Ojú ló ń rojú ṣàánú. Bó ṣe bá mi sọ̀rọ̀ àánú ẹ̀ ṣe mi tèmi ṣọlọ. Ó ní òun ní destination. Òun ò lè ní source. I was like, how could a human being máa wà tí ò ní rántí ibi tó ń bọ̀ tí ò dẹ̀ ní tó ti lọ? Ìdí nìyẹn tí mo ṣe ìrànlọ́wọ́ tó mo ṣe kó wá sí ilé ìfowó dáa. Bóyá tí wọn náà bá rí wá tiẹ̀ tí lè bá mi fún ìrànlọ́wọ́ títí tó máa fi dé dúró ìwọ ni ìrànlọ́wọ́ yọ sí. Ṣé tó bá wá fẹ́ ràn lọ́wọ́ o wá need láti gbé wá lé mi. Bébí mo lè fẹ́ kí n gbé lọ. Ibi tó bá wù ẹ́ kó gbé lọ. O lè gbé lọ mọ́ṣáláṣí, tó bá wù ẹ́ lè gbé lọ church, anywhere tó bá wù ẹ́ lè gbé lọ. Tó o bá dẹ̀ rí ibi gbé sí. Gbé lọ sí àwọn parents ẹ̀. What's she doing here? Fún kí ni lọ? Bọ̀bọ̀. Excuse me, please. Ìsinmi tí mo fẹ́ gbé lọ náà, wọ́n náà kí àwọn ọmọ mi. Gbogbo ìjókòó. Wọ́n gbé yín wá báyìí, ẹ fúnra yín pa, ẹ dìra yín bí àlùbọ́sà báyìí wá bá mi nínú ilé. Ó lè wọ̀ ní destination, ó láyè kọ́ sí medical gown tó wọ̀, ó gbé wọn wá sínú ilé mi báyìí, ó wá sọ fún mi pé tọwọ́ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. Ìyẹn yóò ti ìbìdè sí mo rò pé ó bá mi ṣe é. Ìwọ ni kò tèkè yìí sí, ìwọ ni kò ṣe. Ọ̀pẹ̀lẹ́ ń tiẹ̀ ṣùgbọ́n torí nǹkan tó ń ṣẹlẹ̀ ó lọ́mọ tó bá rí pé wọn náà ló wà ní position ìyàwó mi wàá ṣe jù bẹ́ẹ̀ lọ. That's my wife, that's my woman. Understand? Bó de máa wọ wáyé ń bọ̀ mo ń try láti pè kí n sọ fún ká tó délé. Understand? Èmi náà ti pè fún nǹkan báyìí náà mo mọ̀ pé it's gonna happen. You understand? But kò ṣe ìjọba ṣùgbọ́n tó bá nílẹ̀ ẹni tẹ̀ ṣé kí n lọ yọjú sí ń bọ̀. Baby.
látijọ́ tí ò lọ́nà. Kí ló mí? Jọ, are you taking me for a fool? Odidi kéde Ọlọ́run yẹn ogun wá bá mi. Ogun á ká mi wọ́n nílé. Ó dẹ̀ sọ fún mi pé ojú ló ń rojú ṣàánú. Irú ojú burúkú ò nìyẹn ná. Calm down now. Ṣé ó pa ìwọ mọ́ mi? Ṣé kúrò náà ni mò ń bẹ̀ látàárọ̀ ni mò ń bá sọ̀rọ̀? I mean, this lady, no worry from anywhere. I lost memory and I'm trying to help. O lost memory ẹ̀. O wá bá wa nínú ilé mi. That's what I feel. Kókò fi gé náà. Does she? And she thinking? Ṣé o ti ẹ̀rọ onú rárá ni? Ṣé o rò nǹkan tó ń sọ ni? Ó dá mo fẹ́ bí ẹ lè rí ọ̀rọ̀. O ò mọ̀ rí àbí? O ní memory issue. O wá gbé wá nílé títí ẹ. O ní memory issue. Ó ráyè ìdìbẹ́ yẹn. Ó di tinú síta. Ó dira ẹ̀ bí èèyàn tán dira ẹ̀ tó nígbà tán bá dìyàn sínú agolo. Ó dira ẹ̀ wá bá ẹ. Ó dẹ̀ gbé wá nílé mi. Jọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbo ló fẹ́ lọ náà? Kí ló máa sọ? Ọlọ́run jẹ́ kí nǹkan ṣẹlẹ̀. Ìwọ náà ní gbàdúrà kí nǹkan ṣe náà. So mo ti gbàdúrà ayé mi tán. Débi tí màá mú sí ti ẹ̀ wọ́n tí màá máa gbàdúrà pé kí nǹkan má ṣe abẹ́ẹ̀kọ́. Mo fẹ́ bí ẹlẹ́rìí kankan sí. Ìgbà ó gbọ́gbọ́ ló lọ. Bíi. Wọ́n jọ bí yín kú àti wá àti ẹ̀ mẹ́mórì òṣì tó sọnù lọ́wọ́ yín yẹn tẹ́ ń wá kiri yẹn níbi tó ti máa rí agbára àwọn gbogbo fúnra rẹ̀ kò ní ká torí nǹkan tí máa bẹ́ẹ̀ fanú lé. ojúlówó ojú ṣàánú o. Ohun tí ó ń dá kò dá ní jẹ́ kọ́lọ́ má jẹ́ ń jìyà láyé mi o. Sweetheart, níbo ni Wùmí wà? Wùmí? Yes. Come here. Lédè ò jẹ́ dínà ni. Ó bá a jẹun ni, ló ṣẹlẹ̀. Mi ò kí ń jẹ́ oúnjẹ báyìí. Kí ló ṣe oúnjẹ? Sẹ̀mú lásán lórí it's not bad. Kí ló máa ń jẹ? Àbí kí ló like láti jẹ? Baby, kí ló like láti jẹ? Tactic part jẹun bá tó. Ẹ̀dá ayé máa ń pè yín ṣàkíyèsí ni ọ́. Sweetheart, ìyàwó mi. Ẹ̀rí pọ́ ti change ẹ̀ mọ́ wọn lọ́wọ́. It has been 4 days now till we did this. Àti ìgbà yẹn náà dẹ̀ ni mo ti lójú ọkàn mi lẹ́nu. Báwo bí wàá ṣe sọ pé ó jẹ́ kì í ṣàbúrò ẹ̀ àtúnṣọmọ ọ̀dọ̀ ní kì í ṣọmọ ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ rí nínú ìbátan wọn kí ló ṣe wá jẹ́ àbí kí wọ́n ti ń pè bá tẹ̀wá jẹ́ pé ó tiẹ̀ lọ́wọ́ máa dúró níyàwó náà kó fẹ́ fẹ́ yàwó ni ìṣe àṣọkọ̀ sọkàn orúkọ náà lọ́kàn máa he ìyàwó lápá tó máa mú wálé wákàyà ni. Exactly. At least àṣebàtẹ̀ sọ fún mi pé òkè o second wife mo wá mú báyọ̀. Besides kí ló máa sọ fún òun jẹ iye tó máa fi fẹ́ yàwó lé ní. What is he thinking? Kí ló ń rò? What was he thinking? Kí ló ti rò tẹ́lẹ̀? nínú nǹkan tiẹ̀ àbí nígbà tí àwọn bó ṣe jẹ́ lèmi náà kàn tiẹ̀ sọ bẹ́ẹ̀ rẹ̀ olóníyàwó pàápàá tiẹ̀ ṣe jẹ́ èmi náà kàn dẹ̀ rò lébẹ̀ náà pé kí ni ká wá wí. ẹ wò dà àti ìjọ tọmọbìnrin yẹn ti wá wọlé ìgbésẹ̀ ìgbóná kan ní ìgbésẹ̀. Kí má pa sórí ibi tí èrò sí inú ọmọ nínú yàrá wa ló kọ mí sùn kódà mo máa ń ṣọ lójú mo máa ń ṣọ lẹ́sẹ̀ ní kí n sùn mo máa wò bí mo máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde nínú ilé at any point jáde ìròlérí mo bò anything he doesn't even sneak out of the house at all on the road. àìkàn ọmọbìnrin bọ́mọbìnrin ṣe jẹ́ nìkan ní problem tó wọ́n ti. mo kàn wá sọ fún yín tẹ́lẹ̀ kó má dàbí ẹni wípé mi ò tiẹ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tó bẹ̀rẹ̀ máàmí tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú tọwọ́
bá farabalẹ̀ ló máa ń rí mú bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo nǹkan ní sùúrù ń bàjẹ́ o wọ́n gbọ́gbọ́ lá máa lo nígbà tí Ọlọ́run ti ní kó tó fi ọmọ ṣe nínú pé ìyá mi bẹ̀rẹ̀ kékeré kó lè tí wàá sọ fún mi wàá wá fún ọ̀rọ̀ nílẹ̀ fún mi òun náà kò ń ṣẹlẹ̀ tí mi lè pé má pè ọkọ ọmọ ẹni náà ni bí ọmọ náà ni mo dẹ̀ mú tó ti dandan kí n pe òun náà tó wá sọ fún mi nítorí tọ́bí náà bẹ̀rẹ̀ fi wà á lọ́wọ́ tó di pé ń gbọ́dọ̀ àjèjì wá léwáka ẹ̀ mọ́ á lè ṣàlàyé pé nígbà dé sọ fún mi nígbà tó bá wá ṣe tó o bá ti dàrú lọ ṣé ni máa tún lè pé kó dání lọ àbí ń gbọ̀ wá nínú àti lè ṣàlàyé bọ̀ àbí kó ṣe sí ti yá mi tí ó gbẹ ìyá mi ó lè jẹ́ gbọ́ wá ṣe lọ́mùsì náà mà ló kó ariwo lọ́la mo dẹ̀ mọ̀ kó ṣe ọmọ rẹ̀ sí ní áwá àwọn láago mélòó tí láago wẹ́wẹ́ báyìí ó sì dáago ńlá wọn tó wọlé. ìyẹn súnkàn mi. ọ̀jẹ̀ wọn ti ga. ojú wa lọ. èmi ló mú àwọn. àǹtí mi kí tó rí tán ẹ ká sọ ẹ wá lè sọ fún mi kí ẹ ń bọ̀. ṣé ẹ rí i pé mo kéré èdè lókè kìkì. má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ fún ṣé ẹ ti mú wa lára. inú mi dùn pé wọ́n rà sí mo lọ káwọn ọ̀rẹ́ mi. mo lọ kí àwọn ọ̀rẹ́ mi. Ọlásùnkànmí, so at this your age o ṣì ń rìn kiri lọ máa káwọn ọ̀rẹ́ ẹ̀. àwọn ọ̀rẹ́ ẹ̀ ò wá kí wọ́n ló lọ kí wọ́n kiri ìgbà tó níṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ Ọlásùnkànmí ó dà yẹn fọmọ kékeré ló ń gbéra ẹ̀ àbí right? Jọ, how old are you? 27. So at 27 o ṣì ń lọ. You're still going about greeting people, saying hi to your friends. Àbí ó rí pé ó lọ́pọlọ nǹkan tó kú ẹ̀kú nìyẹn. Èyí business ó ṣe iṣẹ́ ó wá. A fún ẹ lówó sọ pé fẹ́ máa tajà. Àbí kókó. Màmí sọ pé ó kì í wọlé láwọn àgọ́ tó normal. Láwọn àgọ́ tó deep ló máa ń dé bí òru. Màmí. Màmí ń parọ́. Máa gbá ojú ẹ̀ ayọ̀ bọ́ sí mi lọ́wọ́. Màmí ẹ kúrẹ̀. Mo wà para lórí yẹn. Wọ́n parọ́. Rárá. Orí màmí ò pé. Màmí wà okay. Màmí sick. Kí ni wọ́n ní pé o máa ń wọlé late. Kò yé ẹ. Gbogbo tí mo máa ń bá sọ náà rèé. Àtọwọ́ business tó kọ̀ fún bèrè ibi tó gbé wà. Àbí mo gba kọ́bọ̀ lẹ́nu gbẹ́pẹ́ ni. Mo lè sọ fún mi ṣé bó bá jẹ́ pé tí ẹ ṣe bí wọ́n ṣe ń ṣe láti ẹ̀ ṣe àrọ́kọ̀ gidi fẹ́ débi tó a máa lè kówó fún wọn nígbà tí wọ́n ò ní sùúrù àbí kẹ́ jáde kẹ́ máa ṣe bàlàbàlà káàkiri ìgboro ṣé ẹni tó ń ṣerú ẹ̀ máa rọ́kọ̀ gidi kan pólín báàgì ní ó fi kẹ́rù lọ́dí ọkọ̀ gbẹ̀yìn Ọlọ́run ò lè ní ṣe ti ẹbẹ́ o kó sì ìgbà tó taka ìwọ ni kò tú ààrẹ ṣe èmi náà gbàdúrà rú. wọ́n ní ẹ̀tú ara yìí ṣe kẹ́yẹ́ ṣe di bàlàbàlà kiri. ilẹ̀ lójú òun ẹ̀yìn èèyàn ẹja rọra. ọkọ mi ṣàlàfíà mi wọ́n ní mo fẹ́ rí ẹ rárá o kò sí nǹkan kan ayọ̀ ni ṣé mi lè pè ẹ́ nígbà tó ní má káyà sókè ó dà jẹ́ kí n kúkú ṣàlàyé ìyàwó ẹ ló ṣàlàyé ọ̀rọ̀ kan lójú mi wá ní kó fi gbogbo ẹ̀ sílẹ̀ tèmi pẹ̀lú ẹ̀ bá ríra wà á ṣàlàyé fún mi ìyẹn ni kì í ṣe nǹkan tó lè má káyà sókè. Bí something like that náà nínú kì í má parọ́ ìyẹn náà ni torí bó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìgbóṣòmọ̀ wa wo obìnrin nígbà tí ò rí tí ò dẹ̀ rí inú fámìlì yín rí tọ́lẹ̀ tún ní kì í ṣọmọdọ̀ tí ìwọ̀n bó ṣe jẹ́ kò sẹ́ni tó máa ṣe lóòótọ́ tí ò ní gbarata. bí ìgbà díẹ̀ wo la wá ń sọ bá a ṣe ń sọ yìí sí ó ti lọ sẹ́kàn kò dẹ̀ sọ́gbọ́n obìnrin ò lè ní sùúrù gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lóòótọ́ mo ti gbọ́ ìwọ náà dẹ̀ kò lè gbìyàwó ẹ̀ kalẹ̀ kó ṣàlàyé fún báyìí ni o ọkùnrin á lè balẹ̀ nígbà bá dẹ̀ ti lè sọ pé ìjọba ìlú olóhùn lọ́wọ́ á mọ̀ nígbà tí ò mọ kankan olóhùn ṣákan rí i ó ṣáwà lé náà ni kò mọ ọba kan ló yẹ jẹ́ kó ṣàlàyé níbi tó fẹjọ́ ẹ̀ sùn ló jẹ́ kó ṣàlàyé èṣù oníwàárín yẹn ọkọ mi àmì ó dáa ọkọ mi ẹ̀mí ti láyọ̀ ni mo máa gbúròó yín ayọ̀ ni mo máa rí ó dáa
fàyàwó ẹ̀ mọ́ra ṣàlàyé fún mo sì gbọ́ ẹni náà ti gbọ́ ọmọbìnrin yẹn kò nílé ó dà mo ti gbọ́ ó dà bọ̀ ó dà wọ́n gbogbo káàdì náà máa bẹ̀rẹ̀ náà lẹ́kùn ràṣà kò tiẹ̀ sí wàhálà. Olúwa o. Kọjá bẹ̀rẹ̀ o. Wọ́n ti wá ń bẹ̀rù dé. Omi. Ọ̀rá o. Ẹ ká sọ. Ṣé wàá okay? Ṣo fẹ́ watermelon? Apple. I mean watermelon àti apple. No. Oh my God. I want this. You like it? Wumi, calm down. Oh, lè máa jẹ ọ̀gẹ̀dẹ̀ báyìí títí. I want this. Relax. That's okay. Ní sùúrù. Ṣọ́gẹ̀dẹ̀ ló fẹ́ àbí? Ọ̀gẹ̀dẹ̀ ló fẹ́. Madam, èló lélẹ̀ ìbá? Mo ní 500. 500 àbí? Ẹ kó bí o ní 15 àbí 2000. Ṣé ripe one náà ni ẹ fẹ́ ní gbogbo ẹ̀? Tí bá ti rú gèdè báyìí, inú mi máa ń dùn tuntun tẹ́lẹ̀ lọ ni. Mo understand. Títí ló wà bẹ́ẹ̀ láàbò oúnjẹ rẹ̀. Jẹ́ ká tiẹ̀ wọnú mọ́tò. Ṣé lè ti wà okay? Yeah, that's okay. Ẹ bá a park. So mi mọ̀ pé like ọ̀gẹ̀dẹ̀ tuntun yìí. Wọ́n like it. So ọ̀gẹ̀dẹ̀ yìí ṣé wàá fi pé o máa yú ẹ? Mi ò jó oúnjẹ mi. Àwọn other fruits wà ń bẹ̀. Oúnjẹ mi ò kì í yọ mi ṣùgbọ́n ẹlẹ́ ló máa yọ mi. Ṣé ká gbé watermelon sí? Watermelon kan. Eléyìí kan. O fẹ́? Okay. Ṣọ́gẹ̀dẹ̀ yẹn ti tó. Yeah. Àbí kí n kó sí? Jẹ́ mẹ́gbẹ́. That's okay, madam. Èmi ló jẹ́ bẹ́ẹ̀. Ọkọ̀ kò sí. Oníbẹ̀ kò sí. Ẹ jẹ́ wọ́n rà sí. Ṣó ti tó? Ó jẹ́ ìlú bẹ́ẹ̀. Everything ẹ mú thank you. Mú thank you. Ṣólé. Ó lè kú. Ẹ ṣé o. Gbé wá. Take care easy Wumi. Lọ́n ṣe wo. Fat bí àwọn kọ́sítọ́mà yìí máa rí ilẹ̀ lọ́dún wọn máa kù. Wumi dúró. Ṣé bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ tó ní? Mo like ẹ gan. Ṣorí tí bá ti rí báyìí, inú mi máa ń dùn ni. So èèyàn máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ kó yó gẹ́gẹ́ bí normal oúnjẹ. Okay, that's alright. Ìyẹn ti túmọ̀ sí pé tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ kí n máa bẹ̀rẹ̀ ra ọ̀gẹ̀dẹ̀ bọ̀ àbí? Okay, no wahala. Use your belt. Take care easy ṣùgbọ́n. Ilé iṣẹ́ àmà tó ẹ jẹ lónìí. Bá tún dọ̀là máa bẹ̀rẹ̀ mi bọ̀. Pẹ̀lẹ́. Take care easy. Ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni o. Ènìyàn ibi máa pọ̀ wọ́n lè gan. Ènìyàn ibi máa pọ̀ láyé yọ ṣẹ́. Bọ́ kó ẹyẹ fọ́nì gan ṣá. Àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dà bó ti dà ní ọ́. Àìfúnra ọmọdé máa ní ọ́ lọ́ṣẹ̀ púpọ̀ mọ́ ọ̀dẹ́. Ṣé funfun ni àbí dúdú? Ṣé bá ń fojú ara wa rí? Ọ̀rọ̀ ìfojú jẹ púpọ̀ àbí àpànìjẹ. Ọ̀rọ̀ ìfojú tutù. Ó ń pẹ́ kébi tó pa kó mọ́ mọ́nàmọ́ná. Aláyé fi mí lẹ́jọ́. Jọ ṣọ́kọ ẹ ló pè ẹ̀yàn rẹ̀. Kí ló wá ń pè fún? Ó ń béèrè lọ́wọ́ mi pé ṣé Wùmí ti jẹun. No, ó mì ní pé lórí lady tá yìí ń sọ̀rọ̀ yìí. Pé ṣó ti jẹun. Eléyìí tí jù kọ́ tà ń rò. Wait, ẹ dúró. Kó má jẹ́ pé nǹkan tí mò ń rò ni o. Kí ló lè máa rò? Ọkùnrin ò ṣe predict. Indirectly, ọkọ ẹ ó ti fẹ́ yàwó lé ẹ nìyẹn. Kọjá bẹ̀rẹ̀ o.
ó ń ṣe bíi ti kó fẹ́yàwó kejì. ọ̀rẹ́ má má trust ọkùnrin débẹ̀ yẹn ọkùnrin má lè ṣe handle. I know him. Òun ṣe nǹkan tó ṣe nìyẹn. But nǹkan tó wà up to gbogbogbò mi ò understand. My own is má gba shit fún ọ ṣá. O ṣá try má gba shit fún ọ. Wo, I'm getting scared right now. Like, don't you get it? Bó ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ náà, orí bó ṣe gbé gẹ̀ọ́ yẹn lé ẹ lórí ni. Mo jẹ́ ẹ̀rí ẹ̀. Kápẹ́ńtà ẹ̀gbọ́n ò lè fẹ́ yíyọ̀ ṣù. Really? So sure. Níbo kí ló máa sọ pé òun jẹ yó. Bọ́n tí ń pè ẹ́ tó ti máa pè ẹ́ pé ṣé lady yẹn ti jẹun for crying out loud so nǹkan fọ̀. Fúnkẹ́, please act fast. Wọ́n ní fúnra lògùn àgbà o. àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dà bó ti dà yàn. àìfúnra ọmọdé mà ní ọ́ lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ọ́dẹ́. ṣé funfun ni àbí dúdú ṣe bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn wọ̀ àbí apanijẹ́ ọ̀rọ̀ ìfojú tútù nígbà mìíràn ṣó lè panijẹ́ o. pé kíyàn máa ń rìn gbèrègbèrè èèyàn máa padà rìn kò ní tiẹ̀ àfìgbà tí tọwọ́ padà kò ní ti tiẹ̀. ṣírú ẹ̀ ló gbé ká mi mọ́lé. What's the meaning of all this? Are you? Kí ló ṣe tó oníjú oúnjẹ gidi? Àwọn èèyàn wà nínú ilé láyé wọn wọn oníjú oúnjẹ gidi. Ó ṣẹ̀ṣẹ̀ tí wọ́n máa jẹ òun jógede. So, are you an animal? Ṣé ọ̀pọ̀ ní ẹni? Kí ni? Báwo ojú mọ́ mi o? Olójú wà lé wa dáadáa tó bá ikú fẹ́ jà wá jà sí. Yes, dìde. Báwo lè rojú òṣì mọ́ máa rojú blue mọ́ mi tó wá fẹ́ jà wá jà? Kébọ́ ní wèrè. Ẹni tó máa là wá òsìn bí dìde sí mi. Dìde sí mi kájọ ọmọ ra wa káwọn pé wọn fi inú ilé rẹ pàdé mi máa fi lẹ̀ pẹ́. Dìde. Ṣé mo fẹ́ jà? Kí ni? Wèrè wo ló ṣe wèrè ẹ tó lọ? Wá nà mí náà, ṣó lè nà mí ni? Ó lè jà. What rubbish! Gbogbo ṣe ń jọ̀gẹ̀rẹ̀. Even a monkey will eat it better. What's the meaning of all this nonsense? Ògbé ẹranko wá bá mi nínú ilé. Owó ń wẹ̀ ẹranko fún mi. Ìgbà tó wà wọn tó ṣì mọ́ mi kọ́. Kí ló fẹ́ dànù? Kí ló fẹ́ dànù? nígbà mìíràn ṣó lè panijẹ́ ohun ọ̀wẹ́ ni ẹ̀jẹ̀ àbíra ń wá. ọ̀rọ̀ yìí máa gbọ́ngbọ́n o ká fúnra ṣe onílé tí yóò bá ń fúnra ó lè ní ọkọ lọ. ilẹ̀ lójú ohun ẹ̀yìn èèyàn ẹja rọra nìyó àìfúnra èèyàn nìyó ló ń jẹ́ èèyàn jẹ̀bi o ẹ̀ẹ̀kan láyé jẹ́ kálẹ̀. wọ́n kí bá wọn ṣé ìwọ mọ̀ pé ẹni tó bá wọn bọ́ ṣe ń sọ pé ẹkú ni irú wọn máa padà ẹnu ẹ̀ka bọ̀ ni. Nínú ilé mi. Yes. So stupid ni. Lẹ́nu ẹ̀. Baby. Are you for real? Babe. Kí ni wàá di? Ó jẹ́ níṣẹ́ kí ni ìṣòro gbogbo kan tó ṣe yẹn? Mo lè gbé òde ṣe bí ẹni tí ò gbọ́. Ṣé ọmọ onígbà àwọn èlé sí? Kí ló ṣe náà? Ṣé mo kàn tó ṣe? Mi ò tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó ṣe. Nonsense. Rubbish ló ṣe yẹn náà. Ní èwo. Rubbish ló ṣe yẹn. Rubbish nonsense. Rubbish. I mean, nǹkan tó ṣe yẹn kò make sense kò mọ́ tọ́lọ́ dání rárá. Ìgbà ló di bẹ́ẹ̀ náà. Ó lè ṣe bẹ́ẹ̀ lọ kọ́ nílé. Ṣé máa fọ owó ẹ̀ tó fún ọkọ̀ lọ́mọlọ́mọ là ń gbà sí? Gíga Ọlọ́run tó tó yìí. Tó ọmọ eléyìí tó ọmọdé lójú ẹ̀. Àmì tó jọmọ kékeré. Ó lè mú ó là ń gbà sí. See, listen, mi ò fẹ́ fẹ́ gbọ́. I don't want to hear anything. Now, apologize. Sọ fún pé you're sorry. Sorry kí n dà. Ọmọ kan lónìí ni kò ní dọ̀la. Ẹni ló máa kúrò nínú ilé mi. Bí mo ṣe ń wọ ẹ̀yẹ kò lọ nílé ìkọlá kéèyàn kó jáde kúrò nílé mi. Kò sí pàtàkì anybody láti fi jí ìtọ́ ọgbọ́n lórí
rí pọ́ ti change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ó ti change ọ̀rọ̀ yìí o ẹ wà lẹ́jọ́ tó ń gbà sílé ndavindo wà lẹ́jọ́ ọ̀ràn o kọ́lọ́ màmá jágbá rú wọn sílé. Imagine ó ní kí mi máa apologize fún ìdí ọ̀tẹ̀ tó gba létí. Tí kò yẹ kó lọ́n bẹ̀ ṣá. Bẹ̀bẹ̀ tó àjàlá ni kò trust her. Bẹ́ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ nínú ilé mi màá bẹ ìdí ọ̀tá rẹ̀ for what? Can you imagine? Very stupid. I mean bọ́bọ́ ó kàn jẹ́ kí inú ilé ìsú mi inú àwọn méjèèjì kàn bí mi ni. Well, a lè sọ ọ̀rẹ́ mi ti lè join àwọn kakos àwọn tó máa apologize ọkùnrin àtàwọn tó máa ṣe everything láti at least keep home on now. Mo trust òun gba shit ní tiẹ̀. Èmi náà dẹ̀ kì í ṣe ẹran rírọ̀ bẹ́ẹ̀ yẹn. Tí kò bá ń ṣe mọ́mì tó ń ká mi lọ́wọ́ kù. Àwọn ló ń fojoojúmọ́ kọrin ní sùúrù sí mi létí. If not. Mọ́mì ni kò máa ní sùúrù, kò máa ní dáfáyé sùúrù. Kíkọ́ ní sùúrù yẹn tí ń bọ̀ ọ̀rẹ́ mi. Sùúrù kẹ̀. Èmi ò lè gba irú ẹ̀ tó bá jẹ́ pé mi ní ṣáà o. Forget. Èmi Ọlọ́run ti ẹ̀ ṣe tẹ́ pé kò tí ì dá wa lóhùn well bí àtúrẹ́ ni ò ṣe tiẹ̀ tí ì dá wa lóhùn because èmi wọn tí ì bí ìyá aláya ọkùnrin yẹn dá á gbé obìnrin wá ká mi mọ́lé yàtọ̀ sí ìyá tí wá ní kájọ máa gbélé máa ti poison àwọn méjì dànù èmi òun kò ní jẹ́ try ẹ̀. Kí lẹ́yìn suggest pé kí n ṣe? Ọ̀rọ̀ mi farabalẹ̀ ṣorí tó bá ti láwọn méjèèjì ló ti lóhun gbogbo láyé ẹ̀. Good point. Gbàgbé láti kò bá tó àwọn èèyàn á máa jẹ́ ìsìn ìpínlẹ̀ ṣe. Wo Nǹkan ọmọ yẹn tó bí ń tì mí sílẹ̀ fáwà. àìfúnra èèyàn yàn ló ń jẹ́ èèyàn jẹ̀bi o. ìyàwó ẹ̀ gbà mí létí. Fúnmi ṣorí tó bá ń continue láti máa imagine gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó ń continue láti máa ro inú màmá bí ẹsẹ̀ ni ṣebí ibi báyìí ló wà tí mo ti ní kó máa bẹ́ẹ̀ mo ní kó máa bẹ́ẹ̀ náà. kó máa bẹ̀ mí jọta lóògùn yóò fún torí tọ̀bẹ̀ ṣòro náà kó jẹ ọmọ mi ni o. Omi ṣorí gbogbo eléyìí tó ń sọ yìí ò ní ìdẹ́ you see a ti ń gbé gẹ́gẹ́ bí one family kò yẹ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ nínú ilé tí mi dẹ̀ wà láàrin gẹ́gẹ́ bí ọkùnrin kò right ọmọ kí mi ò bẹ̀rẹ̀ ẹjọ́ kí n tó sọ wípé kó ṣe sorry fún ẹ I mean ó ti yẹ kó wò yẹn kó ti fi respect mi kò sọ̀rọ̀ tó sọ sí mi tán lọ́jọ́ yẹn náà kò sí wàhálà I mean you need to calm down. kò sí wàhálà àmọ́ máa jẹ́ kó mọ̀ pé ọmọ náà òun làwọn sí. Omi èwo ni ọmọ náà là ń rán sínú kí n tèmi náà rọ̀ yìí mo need gbogbo ilé náà wáyé tó tún fẹ́ mú tèmi tó tún ṣe fẹ́ join mi mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ò gbá létí náà mi ò ṣe anything fún ẹ náà jọ̀ọ́ torí Ọlọ́run mi jọ̀ọ́ torí Ọlọ́run bá mi dáríjì wọ́n máa instruct ẹ kó tún wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí please I mean take everything turn now. ṣe rí pọ́ ti change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ó ti change ọ̀rọ̀ yìí o ẹ wà lẹ́jọ́ tó ń gbà sílé ndavindo wà lẹ́jọ́ ọ̀ràn o kọ́lọ́ máa máa jágbá. Mami, mo ní kọ́ àǹtí mi ń pè yín. àǹtí ẹ̀ ẹ ló ọkọ mi ṣàlàáfíà ni. Ẹ wo ọ̀rọ̀ yìí ti sú mi o. Kí ló dé kí ló fariwo rọra bá mi sọ̀rọ̀ kí ló dé. Mo ti ń pè lówe ó ti ń láronú báyìí o. Gbogbo etí dojúrú ni. Ilé yìí kò ń ṣàlejò lásán mọ́ ó ti dàlejò ọ̀ràn mọ́ wa lọ́wọ́ o. Nǹkan tó bá sọnù lé mi lábẹ́ jẹ́ ó ti ń fún wa ní problem ọkọ mi ifá ó sọ pé kò sí anybody tó lè lé òun kúrò nílé pé wọ́n bí aláya anybody rẹ̀ including ọkọ mi. Ó tó yẹn ẹ gbà mí ní fi sùúrù ṣàlàyé fún mi
ó gbọ́kọ̀ mi jáde ó ní kó lọ gbá sójà létí yẹn lọ gbá sójà létí wọ́n nà wálé tí gbogbo ojú wú tí mo bẹ̀rẹ̀ tí yẹn ń bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí kí mi máa bá òun mọ́ra ẹ lè imagine ó mà ti ń sú mi. kí n ti lúlù ṣe jẹ́ ayé mi ò wo ní sùúrù ọkọ mi ó ti tó mo ti gbọ́ èmi gan máa yọjú sí ẹ ṣáà ní sùúrù mo ti gbọ́ ṣàfọkànbalẹ̀ mo ti gbọ́ ó ti wá tásìkò tèmi náà gbé eléyìí ò kò mú ìrọ̀dọ̀ jókòó gẹlẹ́tẹ̀ mọ́ mo gbọ́dọ̀ gbégbèsè kíá pàápàá. Mami ó ti jù bẹ́ẹ̀ lọ o. lágbára Ọlọ́run irọ́ ò ní kú ọkọ náà ò ní kú kọkọ ní ṣe mo ti gbọ́ ṣàfọkànbalẹ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó ti sú mi má jẹ́ kí n lose marriage mi. ó ti di dandan báyìí èmi náà bí mo yẹ jókòó yìí sí mo ti ń gbéra mo ti dìde àní máa gbé ìgbésẹ̀ ṣé máa tún gbọ́rú eléyìí máa lọ́ọ́ má jẹ́ pa mí mo ti gbọ́ ó dà ọkọ mi máa pè é bó bá ṣe jẹ́ títí alẹ́ ìsọ́lá máa pè é eléyìí ò ṣe dúró wò mọ́ mo ti gbọ́ ó dà mo ti gbọ́. Mami. ẹ gbà mí lọ́ọ́ má jẹ́ káwọn ọmọ ipa mi lọ́ọ́ bá ń bomi wá náà. ẹdún sùn kí ló ṣàǹtì mi. mo má jẹ́ kí lè mi dàrú ṣé máa ń gbélé gbọ̀fà ni jíjẹ́ mi mo jókòó sínú ilé mi ló kú wéwèrè wá káyọ̀ ló mọ́lé ló fa wèrè lọ́yàn kí ló ké mi. kò sí ní tó ṣe ṣé ètò ìmọ̀ sọ tó ń gbọ́ kò sí ní tó ṣe. Màámi ẹ jẹ́ má para yín kẹ́ ní sùúrù ṣé mi lè fẹ́ máa fọ̀rọ̀ pamọ́ fún kí ló ṣàǹtì mi. wo bó bá tásìkò wà á máa gbọ́ kábọ̀ torí kò tiẹ̀ sí rẹpẹtẹ gbogbo tó ṣàǹṣàlàyé fún mi ṣáà máa yanjú ẹ lọ́ọ́ máa yanjú ẹ mọ́wọ́ rí bomi afẹ́fẹ́ fún pa ẹfẹ́ pa mí ni ìwọ náà ṣàǹṣe tiẹ̀ ń bí. Màámi kò burú má bínú. ọmọ pèsè onírọ̀ ilẹ̀ lójú ohun ẹ̀yìn èèyàn ẹja rọ. Bọ́bọ́lá mo fẹ́ kó jáde lẹ́nu mi ò fẹ́ kó jáde tó fẹ́ kó bá mi ṣeré. Bọ́bọ́lá ta ló ń bẹ ṣeré. Ọbẹ̀ ọ̀bẹ ṣe ni mi ò bẹ ṣeré rárá bó aṣọ ẹ̀ sì kò jẹ bó bàtà ẹ̀ kò jẹ má rí lọ́sísì. Mo ní kó bó aṣọ ẹ̀ kò fẹsẹ̀ rí lọ́sísì bá mo bẹ ṣeré. kí ni bàbá yẹn tó àti ṣe ó rí iwájú yẹn ò rí iwájú ẹ eléyìí ò jáyé o eléyìí tó ń bọ́ ṣọ́ọ̀lù. ẹ má jẹ́ kó wọ́n eléyìí ti fẹ́ jà tó eléyìí tuntun lè yọ. ṣé funfun ni àbí dúdú ṣe bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn wọ̀ ní àkànníjẹ ọ̀rọ̀ ìfojú tó bá ti ń bọ̀ látọ̀nù báyìí wá ti bọ́ọ̀lù express straight bọ́ọ̀lù express ó ní láti ṣe wàhálà kankan ọbẹ̀ sẹ̀ ní wọlé báyìí ó ti yẹ àti ìwọ náà rí pé ní estate yìí ní ṣe ibi tó yẹ pé orí ẹ̀. ẹ ṣe tẹ̀rí náà ṣe rí this very building structure tó wà lórí ẹ̀ yìí ìlú jẹ́ máa demolish ẹ̀ náà because nǹkan tí mo fẹ́ kọ́ sí ìgbà tó yàtọ̀ sí nǹkan tó wà lórí ẹ̀. wàhálà. so kí wàá lo price tí ẹ máa gbé sílẹ̀. ibi tèmi rò pé ẹ kó lọ gangan nìyẹn nọ́mbà 50 million ló ń talẹ̀ nínú estate ló ti yé ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó wà lórí ẹ̀ yìí máa ṣe kí ni máa dáṣì yẹn fún wọn. bonus pé ìwà bá wà kọ́ bá wà kọ́ that is to say ilẹ̀ gọ́gọ́gọ́ is 10 million naira so structure tó wà lórí ẹ̀ is 5 million naira. tí mo mẹ́yìn kọ́ nìyẹn tí mo sọ fún ẹ gangan ni pé. any 15 million naira, right? Yeah. Sherry, mi ò ní lè san ju 6 million naira lọ. 6 m. 6 what? Ẹ wà ìtumọ̀ àlàyé èwo ni 6 million láàrin ìta gbangba ẹ lójú táyé estate ní bíbáyìí ilé ní lọ́tún ilé ní lọ́sì àlàyé. Sherry, structure tó wà lórí ilé yìí
lórí ilẹ̀ yìí ṣe èmi máa abolish máa bí wó èmi ní structure tí mo ní plan tèmi tí mi fẹ́ kọ́ sórí ilẹ̀ yìí so this one is just a waste. Only 6 million. 6 ẹ̀ máa rí o ti wà á lẹ̀. ó wà lẹ̀. Fakia wà. ṣé transfer lè fẹ́ ní àbí cash. Oh, transfer ẹ̀ máa wọ̀ okay. Fakia bàbá ẹ̀yin lọ fún account. One more thing please ẹ jọ̀ọ́ ṣeré lawyer mi I invite lawyer me. I will available. So while we are doing the transaction, paperwork no only follow. Are we good with that? Sabola, you can pack it. Can you do the pack it with no question me. Bọ́lẹ̀, ṣorí tí ó ga gọlọtọ láàrin rẹ̀. Omi fẹ́ kó bọ́lẹ̀ kó bá ojú ẹ̀ fún mi. Kí n kò dédé bọ́lẹ̀ kí n lọ gbáyàn létí. Yes. Stop it now. It doesn't make any sense. Kò make sense kankan. How could you? Báwo máa ṣe kan bọ́lẹ̀ kí n kò lọ gbá ilé lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ kò lọ gbá létí? Mo ṣe mí náà. Ó yá bọ́lẹ̀. Má jẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Túbọ̀. Èmi náà máa tẹ̀lé ẹ lọ kí ló ṣe wá. Ó sọ pé kéèyàn wà kí ló forí burúkú yẹ. Àwọn agan ilé la wà. Bábí padà sí báyìí kí ló ṣe. Padà síbí. Súnmọ́bí. Màá wo bọ̀bọ̀ iná. Sọ́gun ló lò wá ni. Súnmọ́bí. Ilé pẹpẹ. Kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ náà. Jọ má bínú. O mọ̀ ọmọ. O gbá mi létí àbí o mọ̀ ọmọ. Jọ ta ló rán ẹ wá ń bolo ti wá. Fakia ta ló rán ẹ iṣẹ́. Ṣé ló burúkú ni ẹ ni? Ó dà pọ̀ fún ẹ̀ ti fẹ́ wọlé o Fakia. Ó ti yẹ ìdílé mú. Ara ẹ ṣe fún ẹ kó mọ̀. Ẹ ṣe. Omi kí ló tó ń wọ̀ mí rọ̀ báyìí? Bó ṣe ṣe mí, owó ara mi, bẹ́ẹ̀ kó jọ kó má jẹ́ kí n ṣe ohun tí mo ṣe. Ó dá mi lóhùn, mo rí sọ̀tẹ̀, mi ò lè gbapá mi ò lè gbẹ́sẹ̀, gbogbo ẹnu ló ti ga gbogbo ojú. Kí lè ṣe mí gangan náà wù mí? Kí ni ohun tí mo ṣe fún ẹ? Ó lè jáwọ́ kó lọ́rọ̀ mi. Jọ ọjọ́ tí onílé ẹ̀ tó ti ń fọ òrìlé olóyè kọjá jọ ta ló sọ fún? Mi ò ní àìdí àgbègbè nǹkan tó ń sọ yìí. Wọ́n àsìkò ọ̀rọ̀ ò tí tó tásìkò ọ̀rọ̀ bá tó wà gbọ́. Mi wo bíbá ẹ̀ fún mi má bínú jọ torí Ọlọ́run. Mi ò ní àìdí nǹkan tó ń sọ̀rọ̀ pa àtọ́. Mi ò ní àìdíà. Bébì. Bébì wo ni mò ń pè é? Wo ni ìyàwó mi? Ó sì jẹ́ kó bá mi mọ́ ara mi. Please. Mi ò wá okay. Ọmọ yìí ti fẹ́ bà èmi jẹ́. Yes. You're my baby. You're my wife. No, baby mi ò fẹ́. Mi ò fọmọ ẹ, mo help ẹ ni. Kí ni ìfìtẹ̀ o? Àfi bí ìgbà tó jẹ́ pé wọ́n ṣe makeup fún ẹ, wọ́n lo Mary Kay, colour 707. Ó fine gan-an. Bó ṣe rí. Baby stop it now. Ẹ̀rẹ́ sọ́ọ̀bù kan tó ṣe kí ló tó fi mí ṣe. Bẹ́ẹ̀ni mi ṣe yẹyẹ. Ó pẹ́. Ó gbọ́ ìbàjẹ́. Olú. When Ogalaga that is so money. Nǹkan tó ṣe fún mi yóò dà o. Nǹkan tó ṣe kò dà àtọ̀. Take your advice. Gbé sínú mọ́tò. Dìrúkúrú fi sínú láìlọ́n bàgì. Gbé sínú mọ́tò kò dì lójú sókè. Ní o má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fọmọ yẹn kó dà. Ọmọ yẹn kúkú.
kò yẹ ká ṣe kò bẹ́ẹ̀ fún ìwà tí ó dà ní ìwà tí ó dà dábàá lójú sódò tó máa lọ kún kọ́ àti pààyàn ní. àbẹ́rẹ́ lọ. ìjọ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìjọ tó lọ. bó ṣe mọ̀ wá tó dá bó ṣe wà yìí kò sí wàhálà season film ni ìmílẹ̀ ìkí ẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ò tí ì mọ mẹ́ tó bá mọ mẹ́ o ò tí ì mọ mẹ́mẹ́ tó bá mọ mẹ́mẹ́ o ò tí ì mọ mẹ́mẹ́mẹ́mẹ́ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. You're my wife. You die here. Oh, better for us. I'm not your wife. She's your wife. Ṣé bó sọ lọ́jọ́ tó ní o ní kí n sọ sọ́ọ̀rì ìpè right wo ni mo ní tí máa fi gbá etí ẹ̀ àbó sọ bẹ́ẹ̀ o ní assault ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nínú ilé èmi mo mọ fíìmù wo bàjẹ́bàjẹ́ láti season 1 dé season tó bá parí sí àjọba wíwí o fàyè bàbá yìí fàyè bàbá. Nǹkan tó yẹ fún mi yóò dá ọ̀dà mi fi ṣe ẹ̀yẹ báyìí. Ẹyẹ náà tún ọ̀nà náà ni ó fẹ́ ọ̀nà náà ni ó fẹ́ ọ̀nà náà ni. We will watch it, your movie, it's season movie. Baby. I'm gonna join you to watch it. Baby, ṣé mo fẹ́ mi ò lè gbé ẹsẹ̀ yìí? Mi ò lè gbé ẹsẹ̀ yìí tẹ́ wá help me. àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dàpọ̀. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Mọ́mi wa. Níwájú Jésù Kristi, ọba tí a kò gbọdọ̀ pè jẹ́ irọ́, a mú mi rí àjòjì alágbára kan nínú ilé ọmọ yín. Àjòjì alágbára tá a wá ń sọ nípa ẹ̀ yìí ó pinnu láti da ìdílé náà. Àti pàápàá wọ́n ti pinnu ń pè ó máa gé ìrìn àjò ọkọ yín kúrú. má ṣe ká má dalẹ̀ o. Ẹ máa gbọ́. má dalẹ̀ má ṣe ká o. Kí ni tàwa lè ṣe sí ẹjọ́ torí mo mọ̀ pé kò sí tàdúrà ṣe tì. Ọlọ́run lè jẹ́ ní ìrírí. Mọ́mi wa, Sá. ẹ fọkùnrin balẹ̀. Sá. Ẹ fi ọkùnrin balẹ̀. Ó fẹ́ pọkàn mi. Ọlọ́run ò ní jẹ́. Bíbélì sọ wípé Ọlọ́run. kò ń ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara là ń bájà bí ó ṣe àwọn aláṣẹ àti àwọn alágbára bí òkun ayérayé. Ṣùgbọ́n kò sí bí agbára náà ṣe lè wá tó. Kò sí bí agbára náà ṣe lè gbòòrò tó fẹ́ borí agbára Ọlọ́run. Agbára Ọlọ́run. Àdúrà la máa fi ṣẹ́gun. Bí ogun náà ṣe lè wù kó tó, àdúrà la máa fi wó palẹ̀. Àmín. Tí ó náà ẹ fi ọkùnrin balẹ̀. Arábìnrin táwọn ń sọ̀rọ̀ nípa ẹ̀, ìgbà wo la lè rí òun àti ọkọ yín? Inú wa predictable náà kí n tó kúrò lé sí wọ́n ti kúrò lé. Àwọn méjèèjì. Ní ìmọ̀gbà tó ń tún máa jọ dé ẹ ṣe jẹ́ kí mi fojú sílẹ̀ wo time tó máa wà ní kò bá jọ la kò bá jọ tún la kò bá jẹ next week anytime kí n wá pé mo má pè mí. Ó dà pé ẹjọ́ ẹ má bínú ṣé mo ṣe pè ní lẹ́nu tí ẹ wá náà torí gbà tó sọ tó rú mi lójú náà mo ṣe ní bá mi pàdé ẹ lẹ́nu kó wá pàdé yín gbogbo ohun tó dẹ̀ ṣokùnkùn sí wa Ọlọ́run ti tá àṣírí ẹ̀ báyìí wíwá tó wá sọ èèyàn bá ṣe máa lọ́lẹ̀ wọn lóòótọ́ á pè mí tó rọ́ níwọ̀n kí gbélé mọ́ alátìkẹ́ wọn ò dúró ńlé mọ́ á pè mí tó bá ti pè mí máa pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ju ojú rẹ̀ lọ Olúwa tó bá ń sagbára dọ̀tun tó bá ti pè mí máa pè mí àlọ́lẹ̀ mi. Ẹ fọkùnrin balẹ̀. dálápapọ̀ lójúbọ́ nítọ́ ó lè má látúnṣe mọ́ gbẹ́jà oníyì mọ́sáfẹ́yọ́ lálá ṣáájú ó léwu. Ọkọ mi ṣàlàfíà ní kásì pásítọ̀ káàsán o. Màámi. Ǹlẹ́ o ọkọ mi ṣàlàfíà ni ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. Bọ̀dà tó bọ́lá. Ṣé wàá okay? Wọ́n mọ̀ kí. Báwo ni obìnrin ṣe jẹ́ nínú ilé yìí? Kò sí kó tó pẹ́ nínú ọ̀rọ̀ yìí. ilẹ̀ lójú ohun ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀. Ó ṣe bèrè lọ́wọ́ tó bọ́lá nǹkan tó tí ọ̀run bọ̀. Mo ti jókòó síbi kọ̀ọ̀kan gá ògo. Ẹ̀rù ibi kan
kò bá mi o. Akọ̀wé pé okòólúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá ọbẹ̀ ó sì yè. Àyà yóò pa àwọn àjòjì ẹ̀mí wọ́n sì máa fi ìbẹ̀rù gbọ́dọ̀ sẹ́kù níbi kọ́lọ́ fi wọn. Ìgbọ́ ọlọ́pàá kò sí ẹni tó lè lè gbé lóde yìí sábọ́lá àjọ lọ. Irọ́ ló pa. Akọ̀wé pé ilé ìṣọ́ agbára ni olódodo sá ọbẹ̀ ó sì yè. Ìgbọ́ ọlọ́pàá ó ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ kan ti tọ́ ọmọ látọ̀ wọ̀. Babe, jẹ́ kí n tètè máa lọ. Àrùn ọjọ́ mùsùlùkùn. Tí máa tètè dé ibi iṣẹ́. Ohun tí n bá ṣe lónìí náà pẹ̀lú ètò tí wà ńlẹ̀ tẹ́lẹ̀ á tún gbé pẹ́lí. So bàbá rẹ̀ dẹ̀ ti promise pé a máa san gbogbo owó mi lẹ́yìn. Ọlọ́run á jẹ́ kó fún ẹ lówó lẹ́yìn. Àmín. Tá a bá rí owó fún lẹ́yìn mi mọ nǹkan tó lè sọ. Tá a bá ti rí yẹn bó tiẹ̀ jẹ́ nǹkan díẹ̀ ká tẹ̀ fáwọn landlord náà. Àti last month láti dá fún kẹ́ẹ̀tìkà yẹn ó dẹ̀ mú pé máa yẹn lágídí. That's alright. Ọ̀rọ̀ yóò náà bá yanjú. Ṣé ti gbọ́? Má gbé ẹlẹ́mi sókè o. Ní akémi náà tó pé woman tó ní òun máa fún mi níṣẹ́ yìí fún mi láti rẹ́dí. Tọ́wọ́n kí mi ò fẹ́ kó máa dààmú ara ẹ̀. Báwo mo ṣe ní dààmú ara ẹ̀? Kí ni ti pọ̀ jù lórí ìwọ̀n náà? Ok, mi ti gbọ́, but má ṣiṣẹ́ lẹ́yìn. Mo fẹ́ lọ gbowó nínú àwọn. Ibo owó tó fẹ́ gbàgbọ́n ṣùgbọ́n ká gbogbo nǹkan tó. Má worry, má ṣiṣẹ́ lọ́la. Má stress ara ẹ̀. I don't want you to stress yourself. Please, okay? Má jáde o, tí bá dé tí bàbá ẹ̀ ń wá dùn mí o. I'll see you later, baby. That's my baby. Lẹ́yìn náà ló ṣe. Jẹ́ kí mi ẹ̀ dùn, because mi ò bá dùn, ó tún lè affect me lórí ọ̀nà. Please, make sure you pray for me. I'll see you soon. Ènìyàn ibi máa pọ̀n wọ́n lè gan. Ènìyàn ibi máa pọ̀n láyé yọ ṣẹ́ǹbì wá èèyàn yọ evil doer. Àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dà bó ti dà yàn. Àìfúnra ọmọdé máa ní ọ́ lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ọ́dẹ́. Ṣé funfun ni àbí dúdú? Ṣé bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn gbọ́ àbí apanijẹ́ ọ̀rọ̀ ìfojú tútù nígbà mìíràn ṣó lè panijẹ́ òun ẹni ẹ̀jẹ̀ àbíra. Ta ló fọ́ blọọkù níbi tẹ ẹ kó sí ẹni tá a fi blọọkù sí? Ta ló fọ́? Ọ̀gá. Wá bí. So kí ló ń pa ilé? Ọ̀gá ẹ pè mí nì. Ẹ jẹ́ kí n tètè gbélé àròjọ ọjọ́ mùsùlùkùn. Ṣé ayé ló ń ṣe ẹ́ ni àbí wọ̀ ló ń ṣe ayé? Bíi ti báwo sà. Ta ló fọ́ blọọkù níbi tẹ́ ẹ̀ ń gbé blọọkù sí? Àwọn ni àwọn ọlọ́mọ ń ṣòpá àwọn lágbára. Ẹ̀rọ ọ̀gá méjì lọ máa ń gbé èmi ẹyọ kan ni máa ń gbé torí mo mọ̀ wípé ó lè lọ fọ́ bí mo ṣe máa ń gbé lẹ́yọ kọ̀ọ̀kan àwọn á máa ṣòro pé àwọn oníṣọ́ Michael wọ́n á máa gbé méjì wọ́n á máa gbé méjì ibẹ̀ lọ́ ti máa ń sàdé àwọn báyìí lọ́ fi fọ́ gbogbo ẹ̀ tó pọ̀ nbẹ ẹ bí wọ́n. àwọn wo ẹyin. èmi ni mo fọ́ blọọkù ó dẹ̀ tó fẹ́ máa parọ́ mẹ́lẹ̀dá mi ẹ wo orun gbẹ̀bí irúkẹrẹ àgbàdo ẹ má dá lóhùn o òun ló ń fọ́ blọọkù látọjọ́ yìí o òun ni o. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ àwọn òṣèṣẹ́ máa bá mi ṣiṣẹ́ wò mí. ọ̀gá ló ń pa. wo ìwọ láyé ń ṣe bẹ́ẹ̀ ni bí ti bá wọ ọ̀gá. kó ṣẹ̀ṣẹ̀ máa bá mi ṣiṣẹ́ ìjọ tó ti bẹ̀rẹ̀ ṣẹ́ ń bì tó ń gbé blọọkù kọ̀ọ̀kan tó ń ṣe yẹ́gẹ́yẹ́gẹ́ mo ti mọ̀ pé olórí bí yẹn. àbòsí lélẹ́yìn ọ̀gá àbòsí lọ. ta ló ń tọ́ kí ló ń ṣe ẹnu. ẹ má bínú sá. because day one o fọ́ blọọkù kìíní. oh God. day two o tún fọ́ blọọkù méjì. day three o fọ́ mẹ́ta ìgbà tó máa fi lóṣù kan wà fọ́ ọgbọ̀n tó o má bà tèmi jẹ́ tó bá fọ́ gbogbo blọọkù tán èwo la fẹ́ fi kọ́lé. ó mọ ọ̀rọ̀ mi ò pariwo nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn iṣẹ́ tó ti ṣe a fi owó yẹn a fi di owó block tó ti fọ́ o lówó kọ̀ọ̀kan gbà ń bí dem wò mí má jẹ́ kó pé ìṣẹ́jú méjì kò kúrò ní sísè. ọ̀gá ẹ lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi ẹ mọ condition mi ẹ wò ẹ má dára àbàdàn ìlówó irọ́ ló ń pa o irọ́ ló ń pa o ọmọ condition yẹn. ẹ mọ condition mi jọdúró lóhùn. condition yẹn gan-an òun ni mò ń sọ pa ẹ̀ torí tó bá fi bí ilẹ̀ wò ó pariwo sàn. gbé condition burúkú kò mí o ṣé block ló fọ́ máa fọ́ orí tiẹ̀ gan yes máa fọ́ orí tiẹ̀ gan wọ́n ní àrùn má fara kàn mí. well done o ti gbọ́
well done. Bá fọ ọkọ̀ búlọ̀kì yẹn mọ́. Kò sí pọ́nrẹ́ ọ̀gá. Ìwọ ará Ìbàdàn, o ò lè ṣoríire bó ṣe wà, o ò dẹ̀ ní kúure pẹ̀lú ìwọ bàjẹ́ lẹ́nu mi. Kò sí wàhálà. Ṣé o fẹ́ kí n fọ́ orí ẹ? Ẹ má bínú ọ̀gá. Wọ́n ti ní Ìbàdàn tí ò bá kúkú jalè ojúlówó. Gbogbo nǹkan lẹ́yìn ṣe ẹ̀ ń parẹ́ ìjalè gbogbo ẹ̀ lẹ́yìn ṣe pọ̀. Ìwọ màá mú ẹ o. Olóṣì yẹgẹyẹgẹ ọmọ àgbẹ̀ blọọkì. Ọ̀gá ẹ tún ṣépè fún mi ni. Ṣèlè tí mi máa lọ iwájú ní tètè báyìí. Ó ga o. O ò lè kúrò o. Ó bàjẹ́ lẹ́nu mi. Kò sí problem. Ìjọ tòrò Ọlọ́run ẹ má bínú torí ẹ̀ náà àti dá end of the month tó ṣe bá ti parí a máa san ẹ jọ. End of the month again. Ṣé 3 months ago kọ́ lẹ dá month fún mi mo dẹ̀ mọ́ wọ́n fi ń lára balẹ̀ kóṣù ìparí ẹ jẹ́ wọlé ọdún kan ẹ san ọkàn yín dẹ̀ balẹ̀ nílé onílé. Kò balẹ̀ o ọkọ kò balẹ̀ rárá o. ẹ yẹ wò mí dáadáa tẹ bá wò mí dáadáa máa rí pé kò sí comfort nínú nǹkan tẹ̀ ń sọ kọ́ lóun fi wá lọ́kàn báyìí. Ṣe advice tèmi lélẹ̀. ẹ ṣàárẹ̀ kan jọ torí Ọlọ́run. Ẹ rà sá. Ẹ káàbọ̀. Ṣé wàá pa? Ẹ ti kó wọlé dé. Kí á ti kàrà. Ẹ má bínú. Ẹ ṣe fún mi di alẹ́ kí wá. Ẹ sà, ẹ jẹ́ kí wọ́n rí yín lọ́fíìsì lálẹ́. I must sort everything. Kí lẹ fẹ́ rí mi fún ọ́fíìsì? Yeah, mo fẹ́ wá sort out ọ̀rọ̀ owó yẹn náà ni. Mi ò fẹ́ kí a máa pariwo torí àwọn ará ilé. Kí ló dé tán lè gbọ́? Kí lè máa jẹ́ olé fún ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kéèyàn gbọ́ kí ló dé san olé? 3 months ago lẹ bẹ̀bẹ̀ pé kó di mọ́ǹtì. Mo mọ̀ mọ̀ jẹ́ kó sùn parí. Kí ló ń dilé o? Oṣù yẹn kò tí ì parí tán. Ẹ jẹ́ kó parí. Kò tí ì parí tán. Ó kù 2 days. Ó kù 2 days. Ẹ bọ̀ ẹ má worry màá rí yín lálẹ́. Ẹ gbọ́ ẹ̀yin náà ẹ fi ayé sí ṣù ẹ̀ tó nílé. Ẹ lọ bèrè tó ń talẹ̀. Ẹ find out iye tó ń san fún foundation. Kẹ mọ iye tó ń san. Kẹ wá kọ́ ilé. Kẹ gbàdúrà kí ọ̀kan máa jẹ ilé wọlé. Ṣé ẹ sọ fún dáláì mọ̀ ṣe lójú ẹ tó nílé ni? Pension ẹ̀ ló fi kọ́ lé. Ẹlẹ́fẹ̀ẹ́ bí páàdì ẹ̀ tí jẹun lé ni. Kọ́ má bínú. Ó ti lóun máa rí yín ní ọ́fíìsì ní ilé ni. Ó máa rí yín sí. Títí alẹ́ mọ́rọ̀ lẹ́nu. Wàá wá rí mi lálẹ́. Wọ́n ń sọ ẹ mẹ́rin kí nǹkan kọ̀ọ̀kan pa o. Táyé ò bá ṣe gbé fún yẹn wá kan fi ṣe kan o. Tí mi ò bá ti rí ẹ lálẹ́ yìí gbàgbé kó ti gbélé yìí. Bẹ́ẹ̀ jáde lẹ́rẹ̀ẹ́ jáde lélẹ̀. Ṣé o ti gbọ́? Kò sí problem. Ẹ ṣe mọ̀. Mo wá rí yín. Àìfúnmá èèyàn yàn ló ń jẹ́ èèyàn jẹ̀bi o. Ẹ̀gbọ́n láyé jẹ́ ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni o. Ènìyàn ibi máa pọ̀. Tọ́wọ́bọ́lá. Tọ́wọ́. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí? Báwo la ṣe fẹ́ rówó lẹ́sàn? What's the meaning of trying láti ronú mi? Trying to figure out something. Ibi iṣẹ́ tó dán kọ́, o kàn dé òòsàn kankan, alpha. Èlò náà ti fún ẹ pé a ti máa wówó díẹ̀ kù bí ká kọ́kọ́ ṣe ti ẹ̀nà ká fi gbogbo àwọn onígbèsè tó kù sílẹ̀. Gbogbo nǹkan tí mo sọ náà ní ìhun. Wọ́n ti sack mi. Wọ́n sack ẹ. Ṣé máa ń sack èèyàn níbi iṣẹ́ blọ́ọ̀kì ni? Ṣé ìbéèrè tó béèrè lọ́wọ́ mi yẹn náà? Ìgbà tó sọ fún mi pé àwọn sack mi, ó yà mí lẹ́nu. Mo wí pé iṣẹ́ block kí lẹ ṣe mi kí ni mo ṣe. Kí ló ṣe? Kò yé mi the only thing tí supervisor yẹn kọ́ mú mẹ́nu ni wípé block tí mo fọ́ tó pọ̀ jù ṣe wá máa lọ. Ṣé tó fọ́ blọ́ọ̀kì ni? Fọ́ block. Ó fọ́ blọ́ọ̀kì. Mi nǹkan mi ò lè má ṣẹlẹ̀.
Mo ṣẹlẹ̀ ó mọ́ máa. Block mélòó ló wá ló fọ́? Well, iye tí mo rántí maybe 16. Yeah, 16. I mean, babe, ó mọ̀ máa ò yín lè máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ kí ló kọ́ bẹ́ẹ̀ má máa ṣẹlẹ̀ ó dàbí ẹni tó ń tẹ̀yìn ni kò sí ẹ̀kọ́ kan yín máa fọ́ lọ́wọ́ ẹ̀ náà ikú tó ṣẹlẹ̀ ní ẹ kò lè máa wò ó ṣe kẹta mi ni o there is one particular guy ṣorí bọ̀ yẹn orí ẹ̀ dàbí ẹ̀yìn àwòbá ẹ̀ gbogbo ẹ̀ ya wèrè tó bá ń wá tá náà dì gangan ni tá náà dì mí bẹ́ẹ̀ òun ló jẹ́ kán lé mi ó ṣe kó ṣe kẹta mi ní ìmọ̀ tí mo rà ń gbà ní ìmọ̀ tí mo ṣe. Tí Bọ́lá ṣe lè gbogbo ẹni ẹ̀ sàn kókò gbẹ́ni ọdún akẹ́kọ̀ọ́ má sọ̀rọ̀ rárá tọwọ́ Bọ́lá láàárín oṣù kan ìbọn ti fọ́ blọọkì 16 ìjọ lè ṣíwó tí 16 jẹ́ ìwọ tí ẹ̀ kọ́kọ́ rò náà ibi tó bá ti mọ̀ pé ayé ń ṣe é gangan àwọn ibi tó ń ṣe é wọ́n lè dúró tí ẹ̀ gan wọ́n tẹ̀lé everywhere níbi MTN ibi tó wò tí wọ́n ò ṣiṣẹ́ láti on the 1st ìgbà tó di 20 something wọ́n sàkẹ́ wọ́n nítorí ó fọ́ block ìwọ wà sọ wípé 16 bíi 16 wípé kò lè ṣe kó má ṣẹlẹ̀ ìwọ́n tí èsì tí wọ́n mọ̀ ìwọ́n oníyàn kan tó lè dàbí ẹ̀yìn awọ́ níbẹ̀ yẹn ìwọ ọ̀nà ìfúnkẹ́ kò dé kí sí ìwọ̀n burúkú ọ̀rọ̀ bá kú mi ṣe ìṣeré gangan tó lọ fi fẹ́ mi tọwọ́ bọ̀ lábọ́ kú ṣeré mo tí ó kí ló mú mi gba Church Street lọ́jọ́ yìí kí ló mú mi gba Church Street mo ń lọ owó ìpàdé mi ó dá mi dúró ìgbà tó dá mi dúró mo fẹ́ mi lóyún mi ò fẹ́ mi ò gbà ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ní tí mo fi gbà ìgbà tí mo gbà ló kí ni mo rí kí ni mo rí ọjọ́ ìwé tó burúkú ni mo rí tí mo ní ìgbàlẹ̀ tó wọ́n bọ̀rọ̀ ṣé bí mo kò fẹ́ kọ́ tẹ́lẹ̀ ìgbà yẹn fún mi mo fẹ́ fẹ́ mi ènìyàn ibi máa pọ̀n wọlé gan ènìyàn ibi máa pọ̀n láyé yọ ṣẹ́ǹbí wa èèyàn yọ evil doer. àìfúnra èèyàn ni ọ́ ló ń yẹ káyé ṣe dàbò ti dà. Mami ẹ̀ka sùn. Kò ń ṣe dáadáa o. Ẹ̀dẹ̀ wà bẹ́ẹ̀ ìgbésí ayé mi dẹ̀ jóná lọ. Ṣé ó dìgbà tó bá jóná pé irúkẹ tó mọ̀ pé nǹkan ṣe mí? Mami ewu ayé mi lóde náà. Iṣẹ́ kìíní bọ́ lọ́wọ́ mi, kejì bọ́ lọ́wọ́ mi, kẹta bọ́ lọ́wọ́ mi. Ṣé nígbà tí ìyàwó bá kó kúrò nílé mi kó sọ wípé òkè òun ò lè bó lóṣìṣẹ́ mọ́? Mami ẹ wò mí lè rò gbèsè ayé mi bó ṣe rí náà. Ẹ wá ayé mi náà. Ẹ wá ayé mi náà. Èmi náà ò kì í mi ìṣàbí àwọn tó ń jókòó mi ìṣàbí àwọn tó ń wòran mo ń gbàdúrà kó dẹ̀ kó tó bá pẹ́ tó bá yọ Ọlọ́run àgbàdúrà ni ìwọ náà èmi náà igi tá máa fi jẹun òun ni mo wá ṣáájú. Mami ẹ̀yin náà wò ṣé yẹ kẹ́ túṣì máa ṣe gbogbo ilé ṣé yẹ kẹ́ túṣì máa ṣe gbogbo ilé igi tó wà nílé ìbúrò ẹ fẹ́ ta ni mi ò mọ̀ ẹ fẹ́ fi dáná tẹ fẹ́ jẹ ṣé yẹ kẹ́ túṣì máa ṣe gbogbo wàhálà yìí ládùúgbò wàhálà tẹ ṣe tẹ fi rán mi lọ sí ilé ìwé tí mo fi graduate. Mami ẹ sùn o mi ì nípa ọ́fì ẹ sùn o ẹ sùn o màá dé ìwà ọkọ̀ máa fi ṣàdá màá wọ́ ọkọ̀ máa fi ṣàdá. má ṣe nǹkan tágbára ẹ̀ ò ká o má kọjú tu lu ọ̀rọ̀ mo ti gbọ́. bàbá ò wá wọ̀rọ̀ kan fi ṣàdá o òun lọkọ̀ wá ṣe balẹ̀ o ṣọ́rọ̀ mi ti yẹ mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà o tó bá pẹ́ pé Ọlọ́run á bá mi dá yín lóhùn o àti wọ́ àtàwọn àbúrò ẹ̀ Ọlọ́run á bá mi dá yín lóhùn o ṣé mo pé bàbá ẹ̀ á kọjú kí ẹ̀ dá lóhùn o. Mo ń dá lóhùn ẹgbẹ́ ẹwu ọmọ ẹwu ó dá inú ìṣẹ́ náà lẹ́gbẹ́ òun sí òun náà ti dàgbà sínú ìṣẹ́ sí èyí tó bá dẹ̀ jẹ́ pé mi nǹkan kò bá dá ẹwà ọmọ ọlọ́mọ ẹwà máa máa jẹ́ kẹ́ mọ̀ bó bá yẹ jẹ́ máa pè yín. mo ń sọ fún ẹ má tọrọ ìbọnú kan tí ò dáa o mo fọlọ́ ń bẹ́ o. Màámi kí ló ṣe ẹ̀gbọ́n mi tán bínú lọ báyẹn. ara kan tó ṣe wá iná ni tó dé ló ṣe wá. Màámi ẹ má sùn tẹ bá sùn kí lè fẹ́ kí mi àbúrò máa ṣe ẹjọ́ tó lọ. Omolola ẹ kò ní sùúrù díẹ̀ fún wa. ẹ máa gbọ́rọ̀ orí burúkú tẹ̀ ń sọ lẹ́nu ṣùúrù òṣìwò ni kí tún ní fún yín ẹ sọ fún mi látijọ́ yìí kí ní sùúrù lónìí mo wá gbowó mi ni ẹ wọlé kẹ́kọ̀ọ́ mi fún mi
látọjọ́ yìí kí ló dé ṣé òun ṣoore ni mo ṣoore fún yín ni ṣé tó bẹ́ẹ̀ tó gbogbo àwọn kọ́sítọ́mù àbọ̀ ṣe ń gba ọjà lórí mi tán mú owó wá rẹ̀ ṣé ìmọ̀ ọjà lórí mi ni. obìnrin ẹ kàn ní sùúrù fún mi bí ẹ ṣe rí bẹ́ẹ̀ ń pariwo ní àwọn neighbors wọn àmì rà wọn àmì rà. kí ló kàn ń pẹ́ láwọn neighbors kí ló kàn ń pẹ́ láwọn neighbors yìí lẹ́yìn ìgbà gbọ́dọ̀ lè mú owó mi jáde fún mi kí ló kàn ń pẹ́ láwọn neighbors yìí nígbà tẹ́yìn wá gbọjà lọ́wọ́ mi ṣáà ìsọ pé kí n má pariwo ok ẹ lọ kọ́wọ́ mi wá tẹ̀ bá fẹ́ kí n pariwo. ẹ̀wọ̀n bó ṣe ẹ̀wọ̀n bó ṣe ń gbọ̀ lójú kan kẹ́ ẹ lọ mọ́wọ́ mi wá fún mi jàre. ẹjọ́ ẹ ti ń pariwo jù ẹ̀wọ̀n èèyàn máa gbàriwo yín ó dà ẹ wò ẹ kọ fún mi títí di bóyá bí ìrọ̀lẹ́ kọ́kọ́ mi fi dé tó bá ti dé ó lọ ṣiṣẹ́ ní máa kó wá fún yín. nírọ̀lẹ́ láti bí oṣù mélòó ṣé ń gbà tẹ́yìn fẹ́ wá gbàwìn ráìsì àti ẹ̀wà lọ́wọ́ mi sẹ́yìn sọ fún mi pé ó rí ìgbà tọkọ yín bá dé bó bá kó wá rọ̀lẹ́ kẹ́tọ́ máa domi lójú bí egbére ẹ sọ fún mi ẹ wọlé kẹ́ mọ́ mi jáde máa gbọ́ mi kíkọ́ kúrò bíbá yìí kí kọ̀ọ̀kan yín dúró láago mélòó máa gbọ́ mi kò sí kọ̀ọ̀kan tó kàn mí ẹ wọlé kẹ́ lọ́wọ́ mi fún mi ni. àwọn amúnibú ni amúnisẹ́ lọ́rùn ẹ máa fi gbèsè sọ́sọ́ ẹ wọlé kẹ́ kọ́ mi fún mi. ó dàjẹ́ àjọ wọlé. kí ni kí lọ sí bí tí mo dúró sí ni màá ti gbowó mi bí tí mo dúró sí mi ò ní kúrò bẹ́ẹ̀. ẹ mọ bàbá èmi ò sọ wípé gbogbo nǹkan tẹ rí ò dáhùn owó ọmọ ológo tẹ pè mí ní kò rí bẹ́ẹ̀ o àmọ́ ṣé ẹ̀yin mọ̀ wípé tí sùúrù bá ti ń pọ̀ jù ó lè mú ọkàn èèyàn kó máa ṣe ségesège ni ọdún wo ni mo fẹ́ ní sùúrù dá nígbà tẹ gbé fàyín lẹ̀ tẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo tẹ ń gbé ẹwú gbẹ ẹ sọ wípé ẹ gbàdé ẹ ló kù ológo ni ẹ èmi ò bá yín jiyàn kó ń pè àmọ́ sà ojú ń tì mí ládùúgbò ẹ̀wọ̀n tó máa ń pè mí ní graduate for nothing brilliant for nothing bàbá mi ò ní parọ́ fún yín ojú máa ń tì mí mú àwa ẹkún mu ni mi ò kì í ṣọ̀lẹ kò sí nǹkan tí mi ò sì ṣe. tọwọ́ bọ̀lá ọmọdé rẹ ò mọ òun pè lẹ́fọ̀ọ́. ẹ̀wọ̀n nǹkan ṣe sí o. ṣé mi lè rí nǹkan kan látọ̀dọ̀ rẹ. bí kí ni. ìlú òdì ìyá rẹ. ìlú òdì ìmọ̀ mi. ìyẹn ló kéré jù bí mélòó lẹ fẹ́. sí ọ̀la. má dalẹ̀ má ṣe ká o ṣóhun làṣírí ayé o ẹ wo bí ọ̀rọ̀ padà já sí àṣírí tó ń bẹ níbẹ̀ rẹ o dákun máa fa gbùrò kí gbùrò máa fa gbó. bọ́ọ̀lù tó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ọ̀la lásàjù tiwa mo ń bẹ pẹ̀lẹ́ màá bá dúró pè báyìí ó yá pè wọ́n ẹ pẹ̀lẹ́ àwọn ọmọlá kí ló ṣe wọ́n. ìmọ̀ ẹ̀mí náà bá ọmọ kan nípa ṣubú ni. yàtọ̀ ọ̀bọ̀lẹ̀ yàtọ̀ ọ̀bọ̀lẹ̀. ó padà fààyè sílẹ̀. èmi ló dé tójú rẹ kọrẹ lọ́wọ́ báyìí. bàbá yìí ti ṣèkà fún mi. ìkà bíi bò. ẹ sọ fún mi pé màmí máa kú ni. ìjẹ́ wọ́n béèrè pé iṣẹ́ wo ni èrò tó fẹ́ ta fẹ́ lò yóò ṣe. èèyàn burúkú ni yóò bàbá èèyàn burúkú ni yóò. tọwọ́ bọ́lá. ṣé mi ìbéèrè lọ́wọ́ ni pé kí ni ìró ní ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn jẹ́ sọ. ó ti dàbí bó ṣe ń jọsẹ̀ mọ́lẹ̀ bí bàyí pé àlọ́ owó lọ tẹnu mọ́ ó béèrè pé sẹ́wọ̀n láàfin ó ṣe. ó ti pa mí níyà ó ti pa ẹ́ mi ó ti pa ẹ́ mi owó tí mo fẹ́ ní ṣe bí èmi kí lè fi tọ́jú ìyá mi náà ni. ìtorí ìyá rẹ lọ sí ń ṣe gbogbo wàhálà tó ń ṣe tí ìyá rẹ bá ti kú ṣèwọ́ náà àbúrò ó sì nẹ́gbọ̀n ó sì máa bọ́ àbúrò ìyá rẹ àtẹ̀gbọ́n ìyá rẹ sórí lẹ́yìn oṣù mẹ́ta tóun bá ti dọ́wọ́ rẹ tó ti lówó gan ọ pàdé ọmọbìnrin kan lọ́nà o sórí ọmọbìnrin yẹn òun lajé rẹ o gbogbo nǹkan kí nǹkan tọmọbìnrin bá ti ń fẹ́ gbogbo ẹ̀ ló máa ṣe fún ọ sọ ọgbọ́n mi. lóòótọ́ nítorí ọbọ̀lá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ọlọ́run aláàánú ni kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó dáríjì ẹlẹ́ṣẹ̀ tẹ́bọ̀ láti sáwọ́ bí kọ̀kọ̀ gá ògo ó dẹ̀ ti jè
ìwọ ni kò finú ilé yìí sílẹ̀ àti agbègbè sílẹ̀ kò fi ìdílé sílẹ̀ ní orúkọ Jésù Kristi náà tó yá gbẹ́dà fire àtọ́lá fire for you fire màlíkì sáyà sáyà. Kí ló ṣe? Ẹ máa gbà mí. Ẹ fi wọ́n sílẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ó yá gba ìmúláradá ó yá gba ìtura iná Olódùmarè kó wọ inú àgọ́ yìí lọ gbogbo ohun ìbọ̀dẹ̀ tó wà ní àgọ́ yìí gbígbó sọ̀nù ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ni kó pa fún wa ní orúkọ tó ju gbórúkọ lọ wípé ní orúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo kúkú máa wólẹ̀ kí gbogbo àwọn kò sì máa jẹ́ ẹ̀rí Olúwa ìjẹ́ tó bá jẹ́ bóyá gbá ìtura gbá ìmúláradá gbá ìtura àgọ́ àìkú gba ìwòsàn àgọ́ àìkú gba ìwòsàn iná Olódùmarè kó máa jó gbogbo tó wà ní ayé ẹ lọ ó yá gba ìmúláradá ìtura ní tiẹ̀. Gbà mí. Ṣé o ti filẹ̀? Ẹjọ́ bó ló ń gbà lọ? Olúwa mo mà dúpẹ́. Thank you Jesus. Mo dúpẹ́ Ọlọ́run. Thank you Jesus. Ṣé o ti wà okay? Kò sí àwọn tó máa ṣe. Olúwa mo dúpẹ́. Kò sí nǹkan kan àgọ́ ara yìí. Kò ní padà wá mọ́. No, yẹn ti lọ ó ti dóhun ìgbàgbé o lè gbé mọ́tà yìí. Àmín o Jésù. Kọ̀ọ̀kan tí mo fẹ́ kẹ́ mọ̀ mọ́ mi wá ni. Bọ̀dà Tọ́bọlá wọ́n ní láti kó gbogbo nǹkan tí wọ́n fi agbára òkùnkùn tí wọ́n fi kó jọ wọ́n ní láti kó gbogbo ẹ̀ jọ wọ́n máa wá ta gbogbo ẹ̀ wọ́n máa lọ fún àwọn aláìní. Nígbà náà ni aláṣepé àwa ṣe àṣepé láyé wọn tó pé Bíbélì sọ fún mi wípé ohun gbogbo ló ní ìgbà àti àkókò tiẹ̀ ọ̀tọ̀ ní àkókò bíbí ọ̀tọ̀ ní àkókò kúkú ṣé rí àkókò tí Ọlọ́run dá láti bless wọn láti sọ wọ́n dẹni ìbùkún díẹ̀ báyìí ló kù ṣùgbọ́n àwọn fẹ́ ràn Ọlọ́run lọ́wọ́ ṣàmọ́ pé Bíbélì sọ pé tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí ọ̀rọ̀ tí olódodo fẹ́ ṣe mọ́ gbogbo nǹkan tí wọ́n fa gbá òkùnkùn kó jọ gbogbo ìpátá wọ́n á kó jọ wọ́n á wá tà láìpẹ́ nǹkan kan ṣoṣo báyìí gbogbo ẹ̀ pátá wọ́n máa bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀. Àti mọ́tò àti ilé. Ọlọ́run mi kò ń ṣènìyàn tó ń parọ́ bẹ́ẹ̀ ni kò ń ṣènìyàn tó ń ṣèké gbogbo ẹ̀ pátá ló máa tà nígbà náà ògo ìkẹyìn wọ́n á pọ̀ ju ti ṣáájú lọ. Ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti dá ṣé pẹ̀lú ilé náà pẹ̀lú mọ́tò bó ṣe di gbogbo ẹ̀ pátápátá kálàáfíà ṣá ti wà kí n máa rí wọn láyọ̀. Mọ́ mi wá ẹ fi ọkùnrin balẹ̀ Ọlọ́run kì í parọ́ bẹ́ẹ̀ ni kì í ṣèké. Ilẹ̀ lójú òun ẹ̀yìn lọ ẹja rọra ni ó àìfúnra èèyàn ni ó ló ń jẹ́ èèyàn jẹ̀bi ó ẹ̀gbọ́n láyé jẹ́ ká lè mọ̀ bí a ó gbẹ̀sẹ̀ sí ni ó ènìyàn ibi máa pọ̀n wọ́n lè gan ènìyàn ibi máa pọ̀n láyé yọ ṣẹ́ǹbì wá èèyàn yọ evil doer àìfúnra èèyàn ni ọ́ ló ń jẹ́ káyé ṣe dà bó ti dà ní ọ́ àìfúnra ọmọdé mà ní ọ́ lọ́ṣẹ̀kú pọ̀ mọ́ọ̀dẹ́ ṣé funfun ni àbí dúdú ṣe bá ń fojú ara wa rí ọ̀rọ̀ ìfojú jẹkùn gbọ́ àbí apanijẹ́ ọ̀rọ̀ ìfojú tútù nígbà mìíràn ṣó lè pani jẹun òwe ni ẹ̀jẹ̀ àbíra wa ọ̀rọ̀ yìí máa gbọ́ngbọ́n ká fúnra sí onílé tí yóò bá fúnra ó lè ní ọpọlọ ilẹ̀ lójú òun ẹ̀yìn ẹ̀jẹ̀ rọra ni ó àìfúnra èèyàn